I wish you could play this my voice clip to Rashidi Oluwo. I want Rashidi Oluwo to hear this vividly. Rashidi Oluwo, you are ungrateful human being. I'm sorry to call you by name. You know when you was in Canada, I called you by your name. Your name is Rashidi until you become whatever they call you, king of Iwo. Rashidi Oluwo, you are an ungrateful person. When you was begging people in Canada and Toronto, when you was begging people to contribute money for you, tí o ń gbé igba bára kiri pàtí kiri pé kàn jọ pé kàn da owó fún ẹ pé o fẹ́ lọ jọba ní Ìwó pé wọ́n ti ń du ọba níbẹ̀ pé wọ́n lọ bá tọ́ sí Rashidi tó ń gbé igba bára kiri tí everybody contribute owó fún ẹ tí inú everybody ń dùn wípé Rashidi tó jẹ́ pé àti ròpin pé it can never be somebody in life. Pika will be alone. She will turn life way around. And we started contributing money for you, Rashidi. And you went back home. You become a king of Iwo. Look at the way you are talking, running your mouth, Rashidi. You are ungrateful person, Rashidi. You are ungrateful element. I know. Bible says, sinner will never go unpunished. Rashidi, you will be punished. You will be punished. I am not from Ile-Ife. I am not from Osun State. But I am telling you the truth that you are an ungrateful person. You are an ungrateful person. And God is angry with you, Rashidi. Mighty God in heaven is angry with you. Because of that running mouth, you are running your mouth all around the social media. What's up at it to give God can remove it. You are an ungrateful person, Rashidi. I will go to play this my voice clip to you, and I want everybody in Iwo to hear this my voice clip vividly. Your king, Rashidi, is an ungrateful person. Nígbà tí Rashidi fẹ́ kó ní Canada, Rashidi started begging people to be contributing money for him, and we contributed money for Rashidi. Pé kó tiẹ̀ lè jó èèyàn, kó tiẹ̀ lè di ènìyàn. Look at what Rashidi is doing now. Ó ti gbàgbé ìyà tó jẹ òun ní Canada. Rashidi, tí o bá mọ̀ wípé you are not a criminal, ra ticket kó má bọ̀ ní Canada, and you will see that you are a criminal. Ní ọ̀fífẹ́ tó ń run mouth against ẹ pé ó gba ìyàwó ẹ, ìyàwó wo ló ń sọ? Ṣé ìyàwó tó ti torí ẹ̀ declare wanted ní Canada tó yẹ pé wọ́n ṣọ́ ẹ pé kó wọ Canada ni tá bá bí ẹ dára Rashidi, come to Canada. Everybody in Nigeria will know that you are a criminal. Ní tó ń run ní mouth pẹ̀lú ẹ yóò kì í ṣe criminal. Ní can travel to any country in the whole world. It's only you, Rashidi. You can never come to the United States. You can never travel to Canada. Tí o bá mọ̀ wípé you are not a criminal, Rashidi, go to the United States or you travel to Canada. You will see that gbogbo nǹkan tó ń sọ pé àṣírí ẹ̀ máa tú níbẹ̀. Then you only can to run more to it. Actually, you are nobody. When you was in Canada, actually, you are nobody. You are nobody. You see, everybody in Canada, they were angry. They were angry at you, Rashidi, because you are an ungrateful person. You are an ungrateful person, Rashidi. You are an ungrateful person. You need to ask for forgiveness. You are an ungrateful person. You are an ungrateful element, Rashidi. Please, I will go play this voice clip to everybody in Nigeria to hear this voice clip. It shall be well with everybody. In Jesus' name. Well, inti ẹ̀gbọ́n mi yẹn ní kí n play nìyẹn o. Sáà mo ti jíṣẹ́ yín mo mọ̀ pé máa wo program mi pẹ̀lú go Ọlọ́run. Now, ẹ já wá lọ sínú bone of contention gangan. Báwo ni Olúwo ṣe pàdé Channel Chin? Ìyàwó tó náà wálé láti Canada. Tí wọn ò mọra wọn rí láti ibì kan. Ṣùgbọ́n tí wọ́n pàdé níbi ayẹyẹ òkú àgbà ọba Elégùṣì ló introduce channel sí Olúwo, ọ̀rẹ́ mi ni o, ọmọ ọba ni o. Wọn ò tí ìbúra fólúwo ńgbà náà, kò tí ìdólúwo, ṣùgbọ́n wọ́n ti mú. Láti bẹ̀
n ò ní jẹ́ kó tẹnu mi jáde mọ́ ẹnu chin gangan mo fẹ́ kó ti wá ẹja tẹ́sí wa bẹ̀lẹ̀ jẹ́ n mọ̀ analyse bí bá ṣe ń lọ. Beside you, blah, 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 blah. And, you know, it was a party. We were all drinking, having fun. There was a party. We were all drinking and having fun. I had a little bit too much to drink. I had a little bit too much to drink. That means, omotiyo. So I went upstairs to one of the rooms and I laid down and fell asleep. Òun wọnú yàrá kan lókè. Òun sùn nítòun. Ẹ máa gbọ́ fúnra láre ni ó sọ o. And like around 3 o'clock in the morning, I woke up to find Oluwo on top of me. Ngbà tí mo jí níbi aago 3 mo bá Olúwo lórí mi fúnra láre ló sọ o. I found Oluwo on top of me. Ọ̀rọ̀ yóò sàpamọ́ rárá o. My clothes were removed. My clothes were removed. I didn't have any clothes on my body. I didn't have any clothes on my body. And Oluwo was on top of me. And Oluwo was on top of me. And I started going crazy because I'm just a foreigner. I don't know what is going on. I said, hey, excuse me. No. And he said, no, I'm a king. Can you imagine? Oluwo sọ pé ọba lòun o pé ọba sì máa ń ba lórí gbogbo nǹkan ni o bàbá tí ọba bá ti fi pọ́nrán lọ ọ gbọ́dọ̀ kọ o káwọn òsà má bá bínú sí ọ ayé o kémi náà lọ jọba o n mọ̀ sọ pé mo gbẹ́sẹ̀ lé ìyàwó yín pé mo gbẹ́sẹ̀ lé. And in our culture, you don't say no to a king. In our culture, you don't say no to a king. Can you imagine that? Kábíyèsí Olúwo ni o. And then when a king extend leg to you, you must agree. Bí ọba bá ti fi pọ́nrán lọ o gbọ́dọ̀ gbà ni o gbọ́dọ̀ kọ̀ ó tóbi o ó kéré o ṣá gbọ́dọ̀ kọ̀ o gbọ́dọ̀ yàtọ̀ fún ni kí bàbá ó fi pọ́nrán rìn dáadáa. And you're going to be my wife, and I'm Wàláì bó ṣe dìyàwó nìyẹn o, you are going to be my wife. going to marry you, and don't worry, you're going to have a good life. And blah, blah. You are going to have a good life. Now, ǹjẹ́ ọ̀rọ̀ Ọọ̀ni jẹ jáde ńbẹ̀ rárá? Is there any way tí ó máa yí ti sọ pé Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ló introduce mi sólúwo tàbí ló introduce Olúwo sí mi? Báwo náà ṣe máa set èèyàn up? Mo mọ̀ pé lóye lẹ́yìn. Ẹ̀dẹ̀ tí ń bá mi fòye gbé ẹja máa lọ. And, you know, it's very embarrassing, you know, and the reason I'm saying this is because Oluwo has gone all around, north, south, east, west. He's telling people that I was a prostitute from Toronto. Ó ní bàbá ń pe onínàbì láti Toronto. Pé tí bàbá ń pòun káàkiri nìyẹn. So tó jẹ́ kó máa sọ̀rọ̀ nìyẹn o. Pé gbogbo èèyàn ló dẹ̀ ti believe lóòótọ́ because majority wa ń gbà náà kọ́ ló ń dáríjì wa. Ń tá fọkàn sí náà ni pé olóṣó ni o. Alólóṣó ni ẹni ẹlẹ́ni láti Toronto wa. Olóṣó tó ní grade. That he didn't know me, that he slept with me on the first night. That he slept with me on the first night. And that was how it happened. That first day, náà ni bàbá gbé laga sí logo sí laga. Ni bàbá jomlan papa. Ni bàbá ṣe toto mẹ́lẹ́tò. Pẹ̀lú obìnrin tí bàbá ṣẹ̀ṣẹ̀ pàdé. Nísìn ojú bàbá ṣẹ̀ṣẹ̀ là. Ó dàbí ẹni pé chin ó ti lo oògùn Jamaica bó oògùn Canada wá. Bàbá ò mọ̀ tí bàbá fi rí pé ó mu tí yóò bóyá bàbá gan lọ́tọ̀ nǹkan sí ti mu. Èmi ń sọ bẹ́ẹ̀ bóyá n ò sí ń bẹ o. Bóyá bàbá lọ́tọ̀ nǹkan sí ti mu tó fi sùn lọ. Tó jẹ́ pé ńgbà tó náà débẹ̀ ṣe ló náà tàkàkà tán fi ń bọ́ pátá díẹ̀. Tán fi ń gba pátá díẹ̀ kò mọ̀. Tí bàbá fi kí nǹkan sí kò mọ̀. Bí aago 3 ló ẹ̀sẹ̀ jí bóyá bàbá bá ń lo ẹlẹ́ẹ̀kejì àbí bàbá tó kọ ẹlẹ́ẹ̀kejì dé bàbá fẹ́ lo kọ ẹlẹ́ẹ̀kẹta. Bàbá fẹ́ lọ kó kí lorúkọ tán máa ń kó ìsárí àbí ìsárí náà ni àbí kí ni tán wọn kwárí ya bàbá fẹ́ lọ kó kwárí padà ẹjá mọ́ bá lọ́wọ́ Ọlọ́run ràn wá lọ́wọ́. Tell the people the truth. Tell the people that you raped me. Can you imagine? Tell the people the truth. Tell the people that you fipá bá mi lò pọ̀ ń lọ sí lẹ́yìn fún rẹ o. No be my mouth o. Tell the people what happened the first night you met me. I had too much to drink, and I laid down in one of the rooms in the house. I woke up 3 o'clock in the morning. My clothes were removed, and Oluwo was on top of me. Béèyàn náà bá ní púpọ̀ láti mu, ṣé dandan ni kó mu gbogbo púpọ̀ tó bá ní?
débi pé èèyàn wà unconscious tí òfin mọ̀gbà tán gbaṣọ lọ́rùn ẹ̀ tán ń bọ́ pátá díẹ̀ tí wọ́n ń kó pọ́nrán sí kí ló orúkọ ọmọ ẹpọ̀n pàpàpà ẹpọ̀n làlàlà ọmọbìnrin nǹkan o ń bo lọ́wọ́ àná ó wà ń lé o ẹpọ̀n pàpàpà ẹpọ̀n làlàlà máa fọ́pọ̀n mú máa kó pọ̀n sí bàbá kó pọ̀n sí òun náà gba gbogbo ẹ̀ mọ́ra óye ó làlà ó làlà. Jésù ni o. Jésù. That is what happened. And 1 month later, this was February 2nd, 2016. Ọlọ́run lè gbàgbé láíláí February 2nd. I will never forget this day because 2016. February 2nd, 2016. I will never forget the day in my life. This is the day that my life changed drastically. The day I met Oluwo. This is the day my life changed drastically. I met Oluwo. February 2nd, 2016. I met Oluwo February 2nd, 2016. 1 month later, I missed my menses and I was... Wow! Oyúndé. Ìyàwó tá pàdé lójú ijó, ìran ni ó wò lọ. Ìyàwó tá pàdé pátì, tá fọ́pọ̀n sí, tá kó pọ̀n sí, tó náà kó pọ̀n mú. Láàrin oṣù kan péré, oyún ti dé, ìyàwó ti dé. Oh, okay. Tá ń wá táàrí, God bless that woman. May God bless her, may God bless her. Ara àwọn tí ń fún comedy nu. Tí ẹ ò ní ta lágbára Ọlọ́run. Kíní yẹ popular gan, ó go viral. Máa kó pọ̀n sí, máa fọ́ pọ̀n sí, máa mú pọ̀n. Ẹ mọ̀ sọ pé Awíkonko ṣe wá ya ọmọ ta báyìí. Sádúró bàbá 50 náà ló ń sọ gbogbo eléyìí lẹ́nu ẹ má bínú, a máa wá bẹ̀ lẹ́kọ̀ọ̀kan. So, lẹ́yìn oṣù kan, ìrẹsẹ́ tí wọ́n ṣe, oúnjẹ jáde. Wọ́n gba rìsọ́ọ̀tì àkọ́kọ́, Oyúndé, ọmọ ọba, Prince, wọ́n bí Prince. Oyún ìbálòpọ̀ ọjọ́ kan ló di Prince lọ́dọ̀ ọmọ ọba tí ó padà jolúwo lọ́jọ́ kan tàbí tó náà padà wálé wá jolúwo lọ́jọ́ kan. Bí ìyá rẹ̀ bá padà gbé wá o. Torí ìyá rẹ̀ ó ti padà sí Canada bí mo ṣe gbọ́. Eléyìí ni you are a fool. Ta ni bá wí gangan? Ṣé ìṣe bàbá rẹ̀ ló ń bá wí? Awíkonko má pa mí náà. Mo ti di sáǹkì. Mo lè pa yín náà. Mi ò lè pa yín náà. Ẹni tó sọ pé you are a fool ni mo fẹ́ wo Ọ̀gbẹ́ni Daniel Ọláwálé. N bá wò dáadáa ọmọ èké lọ jẹ́. Bàbá rẹ̀ tó tó mi lọ́jọ́ orí fúùlù ni. Ìyá rẹ̀ tí ó lè jù mí lọ fúùlù ni. Mo gba àwọn tá a jọ jẹ́ dìse méjì nínú fámìlì yín fúùlù ni wọ́n. Gbogbo lineage yín fúùlù ni. Ìrandíran rẹ̀ fúùlù. Ìwọ gangan fúlìṣì. Gbogbo yín pátápátá ẹ fúùlù. À ń so tọ̀rọ̀ ó lẹ́nìkan fúùlù. Òpònú ni ọ́ ni. Mr. Súnkànmí Adrian mi lè páyín náà o. Nítorí Channel Chin sọ ni mo ń sọ jáde náà o. Mi kọ́ ni mo fọ̀rọ̀ sí Channel Chin lẹ́nu náà o. Ẹ máa gbọ́ o. Pregnant. So 1 month after I met Oluwo, I was pregnant. If you people do the math, his coronation was January 16th. I met him February 2nd. My baby is born November 16th. Ìṣirò nìyẹn o. Okay. Coronation January. Wọ́n pàdé ní February. Ìyá wa Channel Chin torí ẹ̀ bá ti jó lórí ìyá wọn wò. Ìyá wọn wò. Channel Chin ṣe ìyá tèmi. Ìsọmọ Yorùbá. So ìyá wọn ní wò ńbẹ̀. Ó lóyún, ó bímọ ní November. Ó wá ní kábò ń calculate ẹ̀ gẹ́gẹ́ bí oníṣirò. Èmi ò sì mọ̀ mathematics. Mo fail ẹ̀ WAEC. Kò jẹ́ kí n lè mọ̀ bí ó ṣe bọ́ sí gangan dàbí alára. So torí Ọlọ́run ẹ má fi léyìn ó lọ mí. Ọ̀rọ̀ lásán lèmi máa sọ. 2016. November from February is 9 months. November from February is 9 months. Àwọn oníṣirò ń bẹ ń bí Ṣíbọ̀gù ó ló pé ọ̀gá mi ó pé 9 months náà ni oṣù mẹ́sàn-án 9 months ni oṣù mẹ́sàn-án kò dín kò lé ó ṣe gẹ́rẹ́gẹ́. Wọ́n ní bàbá wa ló lóyún náà ṣùgbọ́n bàbá sọ nínú ọ̀rọ̀ tí mo play lánàá. Bàbá wo Olúwo sọ̀rọ̀ gan-an. Wọ́n ní DNA làwọn ò fi mọ̀ bóyá àwọn làwọn lóyún. Bàbá sọ̀rọ̀. Wọ́n ní ó bímọ kan fún àwọn nígbà náà. Àwọn ò tí ì wá lè tọ́ka sí bóyá ọmọ ni o bóyá kìí sọmọ àwọn. Ṣùgbọ́n DNA ni ó fi léyìn hàn. Ńgbà tí bàbá rí òpó ẹ̀ tí bàbá kó nǹkan sí wọn ò yẹ DNA wò. Oyún dé ìyàwó bá wọn gbé fódìdí ọdún mẹ́ta wọn ò yẹ DNA wò.
arábìnrin ti lọ ṣe ló wá dàbí ẹni pé bàbá míìsì ẹ̀ wọ́n bá míìsì ó dàbí ẹni pọ́nmọ́ bá wọ́n míìsì because n tó fi lé lọ́dún mẹ́ta kí wọ́n tó gbọ́rọ̀ rẹ̀ jáde ó dùn yàn púpọ̀ ó yàyàn lẹ́nu púpọ̀ ẹ má gbọ́rọ̀ oyún ti dé o ìyàwó ti lóyún o ìyàwó tá àti ìsóyigi fún odidi ọba fẹ́ ìyàwó kò sóyigi bó bá tiẹ̀ jáwa tálákùtà yìí la bá fẹ́ ìyàwó bẹ́ẹ̀ á sọ pé àfi dọ́rẹ́ ni á sọ pé wọ́n wo bùkátà wa lọ́jẹ́ kan bùn wa lọ́fẹ̀ẹ́ odidi kábíyèsí fẹ́ ìyàwó wọn ò ṣe wẹ́dìnì kí la ti fẹ́ pé yí sí Olódùmarè. That's when I met Oluwo, February 2nd. Oh, God. And the next day, because he already slept with me, listen to me, Maureen, I'm not going to say I was a virgin. I was not a virgin, but because he slept Channel náà tán, ó yìí ṣe virgin. Ó yìí ṣe virgin. with me the first night, he raped me. The next day, he said, okay, we are going to Iwo, we are going to the palace, and Ìjọ́ kejì náà wọ́n wá palace, ìyàwó ti dé náà nù ni. Ìyàwó tí wọ́n pàdé ń patí lálẹ́. Ó dàbí ẹni pé bárábìnrin ti mú nǹkan yó, bẹ́ẹ̀ náà ni kábíyèsí mú nǹkan lọ́dọ̀ tiwọn náà. Igbó tí wọ́n gbà, ó ju géèjì èyí tí wọ́n máa ń gbà tẹ́lẹ̀. Wọn ò wá mọ̀ wípé àwọn ṣẹ̀ṣẹ̀ pàdé ẹni. Bóyá ṣe ló dàbí ọ̀rẹ́ múmú, bí ẹni pé wọ́n ti meet tipẹ́tipẹ́ for years. Bóyá ọ̀tọ̀ lójú tí wọ́n rí lára ẹ̀. Do you know pé Olúwo ti níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀? According to wádìí, obìnrin wọn sì wà dáadáa o. Òun ó bímọ bíi méjì mẹ́ta fún wọn. Obìnrin yẹn wà. According to bàbá bò portray ẹ̀ rí, Ọlọ́run ṣàánú gbogbo wa. According to ntí mo gbọ́ o. will make you queen. So I went with him. He told me I should pack all my load, and he's bringing me to Iwo to do marriage, and we're moving into a palace, and blah, blah, blah. Maureen, the very next day when we got to Iwo, there was no palace. The palace didn't even have a roof. Ayé o! Ayé o! Ẹ̀ka kàtìrákà wáró, ẹ̀ka kàtìrákà wéṣẹ́, ẹjọ́ fọ̀rùn mi labára gbọ́mọ̀rẹ́gún. Wọ́n ní pálásì tí wọ́n mú yàwó wá kò ní rúfù. Wọ́n ìparí pálásì tí wọ́n ìdánu fóbìnrin. Ọmọbìnrin wọn ti dé Ìwó tán kó tó mọ̀ wípé tó ń ti tafa. Ayé burú o. There was no palace. We were staying in one barrister Atanda. Ilé barrister Atanda Àtàndá ló fẹ́ pè. Ilé barrister Àtàndá làwọn kọ́kọ́ gbé. Ṣé mọ̀ pé mo sọ ètò tí mo ṣe lánàá pé bàbá wa Ògúndòkun mo lè sọ bẹ́ẹ̀ ni wọ́n kó àga tó Olúwo kọ́kọ́ lò náà kó fún. N ta fi ń sọ wípé Olúwo mòore nu. Tẹ́ bá ríru wa tá bá ń dẹnu dé ọ̀rọ̀ Olúwo, ó túmọ̀ sí pa àmọ́ púpọ̀ nú àwọn nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n torí pé Olúwo dájú sọ ọ ní. Ẹni tí ó bá ọjà ló ń bá jà, ẹni tí bá ń bá yàn jà lèyàn máa ń bá jà tíjà fi máa ń dùn. As in, ó sọ̀kọ̀rọ̀ sí mo sọ̀kọ̀rọ̀ sí ọ, sọ sí mi mo sọ sí ọ, àwa wẹ̀ tí yóò gbé sí lára, ìyẹn ló máa ń dùn. But ẹni tó ń fà, tó ń gún lẹ́sẹ̀, tó ń tẹ̀ mọ́lẹ̀, tó ń sọ̀rọ̀ sí tí ó dáhùn. Ó bú, ó sọ̀rọ̀. Ìgbà àdógóje rò wájà, Ọọ̀ni will never answer you. Báwa bá ti wá sọ̀rọ̀ báyìí nísìn, Ọọ̀ni rán wa ń sẹ́ni. Owó wọn kó fún wa, a gbọ́dọ̀ defend Àpèrè Oòduà mọ́. Ẹ mọ̀ wípé ẹni tó bá ti ń dákẹ́ mọ́ ní sympathy. Exactly tó ṣẹlẹ̀ sọ́ọ̀ni nìyẹn o. Tí majority fi ń defend Ọọ̀ni. Pé máa yí ò kí ń sọ̀rọ̀ náà, máa yí ìfẹ́ràn àláfíà náà o. Nǹkan yọ kan lọ ní ṣe tó ní fi win heart mi. Ńgbà tó ní dórí àléfà, Ọọ̀ni kú òní lè fẹ́. Lọ sí Ọ̀yọ́ láti lọ bá bàbá wa, Ọba Lámídì Adéyẹmí III. Ọọ̀ni fọ́ gbogbo wa lẹ́nu, Ọọ̀ni surprise every one of us. Ibi tí Ọọ̀ni ti win heart mi nù. Now, ẹja gbọ́rọ̀ Chinye síwájú sí. Oh, Mr. Sukanmi Adrian, Awikonko, I am eating pepper soup, please. I eat pepper soup, èmi ò rí pepper soup jẹ. Okay now. Atanda, he's also based in UK. He can attest to this. Wọ́n ní barrister Àtàndá lè attest sí pé UK ni wọ́n wà. Ilé wọn tó wà nílé ńlá wọn wá fún kọ́kọ́rọ́ ọbẹ̀. Bí a lè jẹ́ ká yí ọba wọ́ta. A ní jẹ́ ká ṣírí ẹ̀ òtù. Ẹjọ́ orí bi dé sí. Kábíyèsí ò tí Olúwo olówó ńgbà tó Olúwo délé padà. Láti Canada. Àrí kó má mú nǹkan bọ̀ tí jogún mọ́dẹ ni. Àrí Canada má mú nǹkan bọ̀ tí jogún gbó. So ìwọ̀nba change díẹ̀díẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní dé sọ́wọ́ ọba ni wọ́n ní gbogbo rádàràdà tá à ń rí lórí social media yẹn. Ìyẹn ni wọ́n fi ń gapá, náà fi ń sọ iye bàtà táwọn ń wọ̀. Hello Kábíyèsí Olúwo. Gbogbo ẹ̀rọ tẹ́ ń sọ fáwọn èèyàn yín iye kan náà ra bàtà tẹ́ ń wọ̀, bàtà kan náà lájọ ń wọ̀ sà.
mo lẹ́yìn mọ́ àǹfààní àti sọ fún yín bẹ́ẹ̀ bàtà kan náà lèmi àti ìjọ ń wọ̀ ibi tẹ́ ẹ ti rà mo ti ń rà irú bàtà tẹ́ ẹ rà mo ń rà kò sí kàrámọ̀ kankan bẹ́ẹ̀ àwa tá àjọba o tálíkà ọlọ́run la wá o àtálíkà bí èkúté ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n bàtà kan náà làjọ ń wọ̀ ṣe gbọ́ kábíyèsí nígbà tó didi ọba báyẹ̀sẹ̀ ń sọ wípé agbádá mi iye báyìí mo ra tẹ ráwọ̀ tẹ́lẹ̀ mi iye báyìí mo ra ẹ̀rí pàǹpà ẹ̀rọ̀rùn mi ẹ̀rí pàǹpà iye báyìí mo ra ọba àwọn olówó nu ìyẹn náà máa ń pè ní ọmọ ìjẹbẹ̀rí tí wàbí àyà ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu ọ̀la níyọnu ẹjá gbọ́dọ̀ sí ìtorí ọlọ́run. We were staying in Barrister Atanda's home. That is where we stayed. There was no palace. There was no royal. I will make you my olori. There was nothing. There was even a family. I will make you an olori. There was nothing. That came they were so upset because Oluwo disvirgined one girl from that town and promised that family marriage. Ẹ gbọ́ ó ní Olúwo gba ìbálẹ̀ ńná sọ ìfúnra yìí o Olúwo gba ìbálẹ̀ obìnrin kan ní Wó ó ṣèlérí pé wọ́n fẹ́ yàn pé lọ́pọ̀ ọgbà a ti sáré fún yàn lóyún àwa tá a bá yáàdì a ti fún yàn lóyún àwọn kan nù wọ ọgbà tiwọn àwa bẹ̀rù èpè gbégi lódò mọ́ bẹ̀rù èpè àwa kan láàrin wọn àwa bẹ̀rù èpè ìmí tiẹ̀ lójó láyé ìgbà táwa ń yọrí bọ̀ ẹ̀ ń bá ti sẹ́yún máa kú ni ìmí lójó ń fẹ́ ló kó èèyàn lọ́rùn bọ́ bá ló gbóyún dé ọ̀ká bọ̀ o má ṣe o jẹ́ ń fi rọrùn gbélé ayé mi o so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá náà ṣe ń gbà náà wọ́n gbà bálé arábìnrin ọ̀hún wọn ò gbọ́mọ wọn ò gbà yá wọn promise wọn ńgbà tí bàbá wa padà dé tó wá jọba ìrètí àwọn eléyìn ni pé yóò síjú àánú wo ọmọ tó fi ilẹ̀ wọ́n ní bàbá òwò bẹ̀ àwọn eléyìn ọkọ̀ọ̀kọ́ ṣépè lọ́rùn yìí pé ìwọ ọwá jọba ọfọmọ wálẹ̀ ọyẹyẹ wa òbójú ẹbí wa jẹ́ ó ríran wò. So when that family got to find out one Canadian was with this king, that is when he went to the news because he promised a lot of women. He started sleeping around with a lot of women from. Ẹ máa gbọ́ o, he promised a lot of women. He started sleeping with a lot of women. Ń lọ sọ fúnra lára yìí o, kò sí tá a fi ọlá ṣe ìyàn fọlá jiyọ̀ náà ni. Lagos to Iwo to Osogbo to Ibadan. He was sleeping with a lot of women and promising them olori. So when people started to find out, oh, there's one Jamaican woman living with him and blah, 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 that is... Ńgbà tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní mọ̀ wípé Jamaican woman kan wà tán jọ ń gbélé o. Ńgbẹ̀ lọ̀rán tí ń rà gbígbẹ̀ lọ̀rán tí ń yá só bá bùbọ̀. When he went to city people and put this fake news that, oh, his wife from Canada, he married me in Canada, and that I came to Nigeria to... Now, gbogbo ọmọ káàrọ̀ òjíire ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o because ẹnìkan sọ̀rọ̀ ń bí ẹ má bínú okay you blackmail your people Yorùbá people a lot àwọn Yorùbá people mi ò blackmail mi àbí ẹni tó lòun ọ̀tán mọ́fẹ́ ọ̀tí blackmail mi ṣé èsì pé kò pé sópè ràn mí níran gidi bẹ́yẹn ẹni tó nílé ìfẹ́ kí sórí ìrùn tòun ṣé kò tí blackmail mi ẹni tó bẹ̀rẹ̀ sí ní kó gbogbo òrìṣà dáná kò tí blackmail mi ẹni tó gbèrè lẹ́míà kò tí blackmail mi ẹni tó gbógun ti olórí aládé ṣé kò tí blackmail mi níjọ́ ló wá fẹ́ blackmail mi wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ́ ọlọ́jọ́ kú rẹ̀ ò tí ì pé ọjọ́ kú rẹ̀ ti pé ọ̀ ń yẹ ni kí ló dé tó fi ń yẹ mi ò yẹ tọ̀dọ̀ mi o. Now ẹ gbọ́ nǹkan tó sọ pé nígbà tọ́pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bẹ̀rẹ̀ sí pera wọn lólórí ó ń promise wọn bàbá ń kóná fún wọn káàkiri láti Ìwó dé Ìbàdàn tó Òṣogbo sífẹ̀ ó rà pé wọn ò rí kankan fẹ́ ń ké Òṣogbo sẹ́kọ̀ọ́ bàbá sá ń kóná fún wọn ní ràì à ń kó pọ̀n sí pọ̀n bàbá ń rọ́ lù wọ́n ìgbà náà ni wọ́n borí ìwé ìròyìn kan lọ wípé àwọn pàdé ìyàwó àwọn ní Canada ni wọ́n sọ fún àwọn pé Lẹ́kì làwọn ti pàdé ẹ̀ o Lẹ́kì wọ́n ti pàdé ẹ̀ táwa mọ̀ ń gbà náà pé òde wọn lọ ó rà mí pé bóyá òkú ìyá ni Elégùṣì ń ṣe ń gbà yẹn bóyá òkú bàbá ni ìmùrántí mọ́ so ńbẹ wọ́n ti pàdé bàbá bẹ̀rẹ̀ sí ní parọ́ sínú ìwé ìròyìn pé Canada làwọn ti pàdé Canada làwọn ti ṣe wedding wọn ò dẹ̀ wẹ́ nǹkan kan
kódà atari lásán arábìnrin ni wò mú fáwọn òbí òun ẹnu ara ẹ̀ ni ó fi sọ ẹ̀já máa gbọ́ o. Claim my rightful spot, which was a lie. Oh my God. It was a lie. So what happened was, even before I stepped foot into that palace, Maureen, I already had a gang of enemies. Oh my You understand? The relationship was already built on a false foundation. You understand? Because he had promised a lot of women marry. I don't know what was going on. I don't speak Yoruba. I don't know what was going on. Oh my God. You understand? So then there was a lot of backlash about me on the internet. A lot of women started writing bad things about me on the internet. I've never been to Nigeria a day in my life, but a lot of Nigerians were writing bad things about, oh, she's a bad girl from Canada. I don't know anybody in Nigeria for them to say I'm a bad girl. You understand? Yes. So you understand? Even now that I'm not with this person, there's so many women that come into my inbox every day. Oh, you're just a bad, you're bad, and God will punish you. Where do I know you from? You spent all of his money when you were enjoying his money. Where were you? Because I never met you a day in my life. I never seen you. So how do you know what happened behind closed doors of that palace? I will tell all of you guys, don't let this person fool you. He will never support your business. He doesn't have anything. So whatever you guys... Can you imagine? Ẹ gbọ́rọ̀ báyìí woman yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wá sí díẹ̀ mo ń gbé ńgbà tẹ́jọ́ ń jẹ tọ̀ìtọ̀ì ńgbà tí náwó fún ọ sọ̀rọ̀ owó jáde kó ilé ẹ o ìyẹn ni wọ́n sọ pé èrì ní ń fún yín jẹ ẹni tẹ́ ń wé o ní nǹkan kan lọ́wọ́ ó fún yẹ́jọ wà láǹtakùn lọ bàbá ọkàn gbọ́n mi sí mọ́jọ lásán ni ẹ kàn fi kíní jóná lásán náà ni o ẹ bá ti fi jóná tí ń tanu ẹ bá fòbò jóná tí ẹ tanu o alára ni ọmọ para rò alára ni ọmọ para tan o ẹ má fọkàn sí pé yọ establish yín o yóò fún ní business àbí yóò fún lówó kẹ lọ ń bó òfò ìjọ kejì ọjà nǹkan kan ò lè jáde ń bẹ. If you guys want to defend him, I don't. Maureen, do you understand what I'm saying? So many people have joined this Oluo's fight against me that they don't even know me from anywhere. Oh my God. So that's how we met. A long story cut short, that was how we met. It's a long story and it's a very long story. Now ẹ jẹ́ kọ́kọ́ dá dúró mẹ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé 1000 naira o ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ dá dúró mẹ́ yẹn ká wá béèrè tó gbóná lọ́wọ́ ara wa kí n tó béèrè ẹ jẹ́ kí n kọ́kọ́ rọ àwọn èèyàn mi lórí YouTube ń bì ẹ má wò mí ràn ẹ ra sticker fún mi buy sticker for me ẹ ra sticker fún mi ẹ ra sticker fún mi ọkùnrin tí ń sun ara àfọkùnrin ẹgbẹ́ àkọsẹ́ni ṣe yọra síkà fún mi ẹ má gba ọ̀rọ̀ táwọn kan sọ wípé wọ́n sponsor mi ẹnìkan kò sponsor mi ẹnìkan kò fún mi lówó wọ́n bá ń sponsor mi inú ọlá ni wà o so iṣẹ́ oríran mi ni èmi Àkàndá Ọ̀ràwíkòǹkò ń ṣe iṣẹ́ kíni iṣẹ́ oríran mi ni èmi Àkàndá Ọ̀ràwíkòǹkò ń ṣe Mr. Victor Johnson wọ́n ní bẹ́ẹ̀ ni we saw him here in Canada begging for money to travel okay kò tiẹ̀ lówó tí ó fi travel wálé gan ni wàláì lẹ́yìn tó yẹ kó délé kó forí mẹ́yìn bàbá wa wo wípé àpèrè yín ò ní bówó kò ní mówó wá bàbá fi yí mọ́ wa lọ́wọ́ wọ́n da gbogbo ẹrú papọ̀ gbùdùgbùdù now ẹ̀yin tẹ́ bá fẹ́ ra sticker fún mi ẹ wò sàlẹ̀ bí tẹ́ ti wò mí yẹn máa rí $sign bẹ́ẹ̀ ẹ click lórí $sign yẹn á gbé lọ síbi táwọn sticker yẹn wà then ẹ̀yin tí ò bá gbé $sign wá ẹ wo bí tẹ́ ti wo fídíò yẹn ẹ máa rí ibì kan tán kọ share ẹ máa rí ibì kan tán kọ miss ẹ máa rí ibì kan tán kọ download ẹ máa rí ibì kan tán fi sticker kan sí àbí tán fi icon kan sí wọ́n kọ dollar sí wọ́n kọ thanks wọ́n kọ síbẹ̀ tẹ́ bá ti click lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà now níbi tí mo fẹ́ gúnlẹ̀ lélẹ́yìí woman yìí ní bí àwọn ṣe pàdé nìyẹn then ńgbà t'Olúwo sọ̀rọ̀ Olúwo ní wọ́n package obìnrin fáwọn Ọọ̀ni lọ package obìnrin fóun ǹjẹ́ arábìnrin ìdárúkọ Ọọ̀ni lẹ́niwẹ̀ẹ́ bí ọba wá rí bẹ́ẹ̀ ìdájọ́ wo ló yẹ ká ṣe f'Olúwo ìdájọ́ Olúwo sí lọ́wọ́ tèmi ìdájọ́ Olúwo wà lọ́wọ́ pálásì Ọọ̀ni bí wọ́n bá rí pé ó yẹ káwọn take a up they can do so ìdájọ́ Olúwo ń bẹ lọ́wọ́ àwọn ọmọ Ifẹ̀ èmi Àkàndá Ọ̀ràwíkòǹkò kì í ṣe Ifẹ̀ Ifẹ̀ by orírun not Ifẹ̀
by origin. Now, so, and again, bí n bá jọ máa fẹ́ gan, mo kéré sẹ́ni tí ó sọ pé báyìí ni wọ́n ṣe rìn. My own is to analyze the issue, and which I am doing already. Analyst lásán lè mi. Now, mo mọ̀ wípé pẹ̀lú ìwọ̀n bọ̀ ọ̀rọ̀ ta, a máa ọ̀rọ̀ ṣì ń pọ̀ o, ọ̀rọ̀ ṣì ń pọ̀ o. Nínú 14 minutes 59 seconds, èlé mo ẹ̀sẹ̀ ló 6 minutes ni o. Mo ẹ̀sẹ̀ ló 6 minutes ni o. Ìyẹn túmọ̀ sí pé ìmí ìdẹ̀ tó wà lọ́wọ́ mi náà tó náà débi 15 18 minutes. Another thing already, another thing tá a lè lórí Olúwo náà ni. Ńlá àwọn èèyàn fi máa ń sọ wípé a máa dá kéèyàn mọ̀ sẹ́ ọ̀gbẹ́ni Kónkóló tó jókòó síwájú yín. Torí pé gbogbo òsàní jobi lẹ́rọ̀ bó bá kan tọ́ya ariwo máa ń gbalé gboko ni. Gbogbo nǹkan ni máa ń tán bọ̀rọ̀ tọ̀dọ̀ Awíkóńkó kì í tán bọ̀rọ̀. Yóò máa ní part 2, part 3, part 4 ńgbà míì. So lélẹ̀ tó túmọ̀ sí pé part 2 lélẹ̀ tá a ṣe ọ̀rọ̀ Olúwo máa ní part 3. Because ìgbà tí mo wo time mo rí pé mo ti wọ 42 minutes already. So mi ò fẹ́ jẹ́ kó pọ̀ jù torí ẹ̀yin tẹ́ wò ó, torí àwọn tí ó padà wá wò ó. Kó lè jẹ́ṣẹ́ tá a fẹ́ kó jẹ́. Ẹ bá mi táàgì Kábíyèsí Olúwo. Kí wọ́n bá wa pick ẹ̀ jáde nínú wọn bá ń ta play yìí ibi tí olórí Chin àbí olórí àná Chin tó ti mention orúkọ Ọọ̀ni. Ibi tọ́rọ̀ yẹn ti lọ́ọ̀ni nínú. Ó túmọ̀ sí pé Olúwo foníjà sílẹ̀ ó ń gbala pẹpẹ lójú. And again, wọ́n ní ọjẹ́ olé egun ni. Wọ́n ní òfílẹ̀ olẹ́ran díẹ̀ wà ńbẹ̀. Káti ẹ̀ wá sọ pé ọ̀rẹ́ ìmúmú èèyàn ńlọ padà ń kẹ́pọ̀n sí fún ìyàwó èèyàn. Lẹ́yìn ìgbà tẹ́yìn méjèèjì ti dàrú tẹ́ ti sọ pé ẹ̀jọ́ sí fúnra ẹ̀jọ́ sí mọ́. Béèyàn bá ti nígbọ̀nsẹ̀ jẹ kò yẹ kéèyàn ó tún máa pa ara orí àtàn mọ́. Tá a bá fàgbò fégúsí lájọ wọ ẹlẹ̀ tágbàlagbà bá fẹ́ kó oúnjẹ ó yẹ kọ́kọ́ tẹrantẹran ni. Kò yẹ kó Olúwo tún wo bẹ̀pẹ́ nìkan ní gbé lò tẹ́lẹ̀ nìkan ní gbé lọ ibì kan. Ìbéèrè tèmi ni pé obìnrin wá wọ́n lù tó bẹ́ẹ̀ ni. Ọọ̀ni ọ̀wá ara rẹ̀ wá obìnrin. Ó wo gbogbo àwọn ìyàwó ó wo gbogbo àwọn olórí Ọọ̀ni ní. Èwo la sàdánù nù wọn. Ntó lè bọ́ odidi Kábíyèsí wa tá ń sọ̀rọ̀ pa ẹ̀ gan lọ́pọ̀ jù nù wọn. Kò tí ẹ̀sẹ̀ tí ò lè bọ́ Kábíyèsí ń bẹ̀. So gbogbo àwọn nǹkan yìí náà lolúwo náà ń dream pé bó ní ìbá ṣe dùn tó kó jẹ́ mi. Ìbá ṣe dùn tó kó jẹ́ mi káwá lé mi ni mo wá fẹ́ràn àwọn obìnrin báyìí. Ọọ̀ni ìmọ̀ ń gbádùn o. Ń sì mọ̀ bá fà àjọ mọ̀ fà lójoojúmọ́. Bàbá wo Olúwo ẹ̀lẹ́ Kábíyèsí ẹ̀lẹ́ orí ni ẹ bá sọ orí ni ẹ bá ní gbólóhùn torí pé bí tá a wà yìí kádàrá lọ́jà débẹ̀. Olúwo ẹ̀lẹ́ Kábíyèsí ẹni ó sògbàdo mọ́fùrọ̀ ńlọ́dà aláwàdà wọn ti bí. Gbogbo ọmọ káàrọ̀ òjìrì Àkàndọ̀rọ̀ Awíkóńkó wá síbí láti wá sàbùkù ẹnikẹ́ni o tàbí láti wá búyàn kankan mo wá yan nàná ọ̀rọ̀ ni. Ẹ̀sùn tí Kábíyèsí fi kan Ọọ̀ni tí lè fẹ́ ńlá wá yan nàná. So àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o. Wàhálà ti dààmú ó kéré ó tóbi kò ní mọ̀nà léyìn. Ẹni mọ̀ṣì ẹni mọ̀yà. Bó tẹ àwọn èèyàn mi lórí YouTube wọ́n bínú gan. Láwọn onírà stíkà fún mi. Kò dá bẹ́ẹ̀ o, mi sọmọ bẹ́ẹ̀ o. Well, bẹ́ẹ̀ bá lè rà fún mi, kò sí wàhálà o, kò sí ṣòro o, kò sí yọnu o, mi ò ní wáyé tí o, ní wèmí náà tí o. Now, a máa padà wá pẹ̀lú part 3. Kọlù. Tá a nídìí láti gba kọlù ṣá. Ẹja máa lọ torí time. Mi fẹ́ ká gba kọlù, Tí èèyàn bá pè mí wọlé o, mo lè gbá o. Ń bo mo sọ̀rọ̀ dé 6 minutes 1 second. Kí n lè rántí ibi tá a ti máa píìkì padà. So àánú Olódùmarè ní fi sílẹ̀ o. Ẹ bá mi ní mọ̀ṣẹ́ ní mọ̀ bàyà ní mọ̀ bànújẹ́. How do we buy stickers? Okay, níbi tẹ́tí wò mí yẹ tó bá jórí fóònù nísàlẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ẹ máa rí $sign $S tán kọ S sí. Tẹ́ bá ti click lórí ẹ̀ ó máa gbé lọ síbi sticker yẹn wà. Ṣé ń dúró díẹ̀ ní kẹ́ ra sticker fún mi? Ẹ jẹ́ ń dúró díẹ̀. Wọ́n náà ń fẹ́ ra sticker fún mi. Mọ́ra ń fẹ́ ra sticker fún mi. Ńgbà tí èèyàn tóbìnrin ti kúrò lọ́dọ̀ èèyàn láti bí ọdún 3 tẹ́lẹ̀ tẹ̀sí wá ń sọ̀rọ̀ ẹ̀ ní ìsìn ẹnìkan gbé lọ hòtẹ́ẹ̀lì ẹnìkan gbalé fún ilé ibo wọn gbà fún anybody ló lè wà stranded ẹni tó bá súnmọ́ náà ni yóò pè Yorùbá lẹ́ni tó bá ta bá sùn tì ní họ ní lára ẹni abá sùn tì láàjarun pálù níbi ọ̀kánjú ẹ̀ ní bá so sí láti ka
ẹgbọ́n nǹkan tí woman yìí sọ kò mẹ́nibọ́dì ní Nàìjíríà débi tí ọmọ èèyàn lẹ Yorùbá débi tí ọwọ́ àmọ́ èèyàn ní wò ó ntọ́hàn tó dájú tí òun gbéyàwó wọn wọ́ọ̀kì ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa sọ níwájú lórí ètò yìí lára ẹ̀ ni pé kò sí courtship láàrin wọn kó yóò tó dé ìbálòpọ̀ alẹ́ pátí ọkùnrin ti mu tí yó ọkùnrin ti mu gbóyó obìnrin ti mu tí yó Yorùbá sì ní ìyá mu gbó ìyá mu tí bàbá ń díjà alẹ̀ wèrè mú wèrè lóde ni yes ìyá mu tí bàbá mu gbó kí wá ni wọn ó bí ọmọ ìwúrú ọmọ ìwú ni wọn ó bí ṣe bá já bára wa sọ tọrọ ẹni tí ń pè mí mi ò lè píkì ẹbí tẹ tí ń pè mí ẹ̀sà nọ́mbà tẹ lè pè mí sí ẹ̀kọ́ tẹ ẹ̀kọ́ kọ́kọ́ tẹ mo ń ṣe program lórí ibi tẹ tí ń pè mí ẹ foríjì mi nọ́mbà tẹ lè pè mí sí náà ni +234 915 147 9599 +234 915 147 9599 bẹ́ẹ̀ bá rí mi pè é bẹ́ẹ̀ mú pìkì ẹ̀. Oh my God, Mr. Niyi Olufemi, God bless you. I appreciate. Ẹ̀yin náà wà ní depreciate o, ẹ máa appreciate sí ni. Gbogbo ìdáwọ́lé yín yóò máa appreciate ni. Okòwò yín yóò máa appreciate ni. Ọ̀nà jẹ́ àtọ̀nà mú yín yóò máa appreciate ni. Ibi tó ń gbà wọlé fún yóò máa appreciate ni. Ẹ ní ever depreciate láṣẹ Èdùmàrè. Like I said, ẹni tó pè mí ẹ má pè mí sórí ibi tẹ́ pè mí ẹ̀mí nílé píkẹ́. Máa láàrin ìṣẹ́jú kan bí n bá ti rí call máa lọ. Mr. Niyi Olufemi, mo appreciate sticker tẹ́ ra fún mi o. Ẹ̀yin náà tẹ́ fẹ́ ra sticker fún mi, ẹ tètè ra kí n tó máa lọ o. Àkàndá ń relé ká ẹ má bàa dárò. Bẹ́ẹ̀ bá dárò ìyókù tún dọ̀la, ìyókù tún dàkókò mi. Ẹ ra sticker fún mi, ẹ ra sticker fún mi. Àkàndá ló ń béèrè, ẹ ra sticker fún mi, ẹ ra sticker fún mi, ẹ ra sticker fún mi. Àkàndá ló ń béèrè, ẹ ra sticker fún mi. Hello sir. Hello sir. Yes sir. Ẹ kálẹ́. Yes sir. Ẹ kálẹ́. Yẹ ẹ̀kú iṣẹ́ ẹ pé tó. Yes. Yẹ nǹkan tí fẹ́ sọ lórí kàtẹ́sọ yẹn ni pé àkọ́kọ́ ó yẹ kó sún Olúwo fún raping. Ó yẹ kó sún ẹ̀ fún raping because gbogbo nǹkan tó kàn ń parọ́ jọ tó fi ń ṣe kiri alẹ́ kejì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ gbogbo yòókù kù fún palace lọ ni. Bẹ́ẹ̀ni. Láti ṣe because àṣírí ti ń wọ̀n sìn pé gbogbo nǹkan tó kàn ṣe irọ́ ló kàn pa. Irọ́ ni. Ọtí ilé òrùkọ́ Olúwo ní good adviser. Mi ò rò pé ó ní good adviser rárá because nǹkan tó fẹ́ gbé jáde sórí YouTube gbogbo ayé ló fẹ́ rí apáàtì pé ọ̀nì òtí ẹ̀ ní interest lórí ẹ̀ kò tẹ̀ rí ìròkù rí tiẹ̀ rò mọ́tì àwọn kan tó mọ̀ pé yes kíní yìí wọ́n lè mú evidence jáde tó máa ta pé ó yẹ kó ṣe Àbí o. ó yẹ kó ṣe àmọ̀ pé ọpọlọ ẹ̀ dọ́bà náà bọ̀tù kò yẹ kó ṣerú kan bẹ́ẹ̀ yẹn tó ó ní ẹ̀sìn wọ́n ti mọ̀ pé rapist ló fi fẹ́ ẹ lẹ́lẹ́ni tó gbogbo ẹ̀ ló wà fi tó nǹkan tí máa yẹn sọ pé kò lè wọ Canada àmọ́ nìyẹn òṣìṣẹ́ gẹ́ẹ̀tì kan tí máa yẹn sọ pé kò lè wọ Canada because pé wà yẹn tó bá gbé Canada ẹ gbàgbé ẹ̀ sọ̀rọ̀ ọba mọ́ ó dàrọ sà so bọ́n bá ti gbé bàbá ní Canada lọ́ba máa ń wónú kábíyèsí ẹ má lọ Canada o ẹ má lọ bọ̀ tó lúwo láwọn wà ní Canada lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ṣe fídíò tí wọ́n ṣe gbogbo ẹ̀ tí wọ́n wọ Rolls Royce bàbá làwọn lọ Canada náà o wọ́n tún appreciate àwọn Canada pé wọ́n bóyá òdì kejì Canada bàbá lọ bóyá lumi bàbá lọ tí bàbá pè ní Canada wọ́n sá ti mọ̀ báwo sí ń bẹ̀ kò sí wàhálà o nígbà táwọn ò sì dé Canada rí akẹ́ndọ̀ ọ̀rọ̀ agbóngbò àjàwó àrọ̀ agbóngbò aṣọ lójú ọlọ́rọ̀ bàbá tó sọ̀rọ̀ yìí wọ́n ní kí Olúwo pé ọyẹ kan lámọ̀ràn gidi ń bo náà ti fẹ́ rí sẹ́yìn ilé advice irú èèyàn bẹ́ẹ̀ and again nípa tọ̀rọ̀ raping èmi ò mọ eléyìí bá ṣe lè sọ bẹ́ẹ̀ o èmi ò mọ o ìdí ni pé ó ti lọ́mọ nú o ẹni tí wọ́n sì rape ló lè mẹ́jọ ẹ̀ lọ sí ibì kankan hello sir hello. Hello. Yes, sir. Yes, sir. Ẹ máa kó ètò náà. Àwárí o. Ẹ kú iṣẹ́ ìlú. Yes, sir. Mo rò pé nǹkan tẹ́ni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn sọ pé Olúwo lè wọ Canada kò rí bẹ́ẹ̀. Olúwo ní Canadian passport no aside any other thing. Okay, sir. US lolúwo lè wọ̀. Wọ́n bá rẹ̀ from US permanently. Wow. Nígbà tó ti lọ ẹ̀wọ̀n ní US. Wow. Tó tún jáde tó tún fẹ́ padà wọlé again lọ sí US. Wow, okay, bàbá náà ti ṣẹ̀wọ̀n rí. Olúwo ti lọ sẹ́wọ̀n rí dáadáa. Ẹni orúkọ tó fi wọ US nígbà yẹn kì í ṣe orúkọ Adéwálé Àkànbí.
Wow. Kọ́kọ́ fi lọ sí US. Okay. Orúkọ ajé ò ní gbàgbé ọ̀gbẹ́ni kan tó ní church lọ́nà Ìbàdàn Ifẹ̀ road. Wọ́n ń pe church yẹn ní Selika. Selika. Yes. Okay. Bàbá yẹn máa ń jẹ́ ajé ò ní gbàgbé. Orúkọ yẹn ni Olúwo kọ́kọ́ fi lọ sí US. Wow. Nígbà tó lọ community wire fraud. Wow. Wire fraud yẹn ló gbé Olúwo lọ sẹ́wọ̀n ní US. Wow. So ìgbà tó jáde lẹ́wọ̀n náà deport ẹ̀. Ó tún wá tún fẹ́ padà wọ Canada US again. Wow. Tí wọ́n mú pẹ̀lú fingerprint ló wá fi di pé wọ́n bá ẹ̀ permanently. Pé ọmọ wà mọ́ rárá. Pé kó lè wọ US pátápátá. Ìsìn kó lè Olúwo lè lọ sí US kò lè dábàá US ní ìsìn. Torí wọ́n ti bá ẹ̀ permanently. Torí nígbà tó fẹ́ padà ó fẹ́ sneak wọlé lẹ́lẹ́kejì pẹ̀lú obìnrin kan tó fẹ́ bìkan kì í ṣe ìyàwó tó kọ́kọ́ fẹ́ gan ló ń sọ yìí. Mo mọ̀. Ẹni tó ti kọ́kọ́ fẹ́ ìyàwó kan tó tí tó àti ẹ̀ náà tún láàgbé yẹn bímọ méjì fún tí wọ́n dàrú. Aside all that mo rò pé at the appropriate time àwọn tó súnmọ́ bàbá ìyẹn olórí aládé wọ́n máa ní láti respond vigorously if not gbogbo àwọn wide allegation Olúwo will always continue. Mo mọ̀ pé bàbá ò rí rò. But at the end of the day ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n ń gbọ́ àlọ́ ni wọn kì í gbọ́ àbọ̀. Wọ́n gbàbọ̀ o n tó ń gbé àwa jáde nìyẹn o. Bẹ́ẹ̀ ni torí ẹ̀ náà ni ó ṣe necessary pé kí wọ́n ṣàwọn ìgbésẹ̀ kan ẹ́ńtàdé tó máa brain tó jẹ́ kí nǹkan tó wà lára Olúwo tó fi ń gbilẹ̀ ní pé àìka nǹkan sí gómìnà Ọ̀ṣun ó pọ̀. Wow. Àìka ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí gómìnà Ọ̀ṣun ó pọ̀ jù. The reason why we have Ministry of Local Government Affairs is to regulate the activities of king. Kì í ṣe gbogbo nǹkan tí àwọn ọba bá ń ṣe ló tọ̀nà. Torí ẹ̀ la ṣe ní commissioner for local government and chieftaincy affairs. Kì í ṣe torí bọ́ba bá fẹ́ jọba nìkan. Kì í ṣe tán bá fẹ́ jọba nìkan. Kì í ṣe pé tán bá fẹ́ du ọba àti tán bá fẹ́ yan ọba nìkan wọ́n wà fún regulation of the activities as well. Pé tí irú nǹkan tó Olúwo ń ṣe tó bá máa jí láàárọ̀ kùtùkùtù tá a gbé kámẹ́rà síwájú tá a máa sọ oríṣiríṣi nǹkan tá a máa ṣe nǹkan tó máa tún fẹ́ sọ ilẹ̀ Ìwó di ilẹ̀ àlùmáńjèrè àwa Olúwo ló má lùmáńjèrè wọbẹ̀ nígbà tó ṣe yẹn tán nìsín ló tún wá all sorts of wild allegation. Obìnrin tó dẹ̀ lóhùn fẹ́ mo wà lórí platform kan ìgbà 3-4 years ago. Ìyá jẹ obìnrin yẹn kúrò Nàìjíríà. Ìyá jẹ́ o. Àti ìdíbẹ̀ ni o. Wọ́n náà ṣe dá ilé ẹ̀ ní mo wà nǹkan tí mo wà wí àfọ̀nlé pé àwọn kan ní London bí ni wọ́n contribute roughly $5 million fún obìnrin yẹn láti rebuild life ẹ̀ padà. Ó sọ débi pé Olúwo ra generator. Bẹ́ẹ̀ ni mo gbọ́. Generator kan tó ń pè ní Better Pass My Neighbor. Tiger. Olúwo ń lò. Àwọn bàbá Ògúndòkun ló rán aṣọ tó Olúwo ń wọ̀. Mo mọ̀ sẹ́ẹ̀ àwọn náà kó sí àfún nulẹ̀. Náà kó sí àfún náà bàbá Ògúndòkun ló ń fún sálárì. Náà ń fún sálárì lóṣooṣù bẹ́ẹ̀ ni nígbà tó kọ́kọ́ dé. Nígbà tó kọ́kọ́ dé tẹ bá gbọ́ nǹkan tí Mọ́gàjí Òkèkúdù sọ òótọ́ pọ̀ náà ọ̀rọ̀ nǹkan tí bàbá yẹn sọ gbà tó Olúwo dé Nàìjíríà $100 ló bá dé pẹ̀lú laptop ẹyọ kan. Wow. Kó tó di káwọn èèyàn rádìrà tẹ ibi yàrá ń bẹ̀. So ibi ló òun tó ń sọ fún òun wọ bàtà yìí báyìí òun ṣe nǹkan yìí báyìí ọmọ Olúwo is a poor man. Poor, very poor. Àwọn tó dẹ̀ mú Canada náà they know that it doesn't work. He cannot work, he has never worked all the time tí Olúwo lò Canada kò ṣiṣẹ́. Wọ́n sọ bẹ́ẹ̀. Òun ló gba bí ẹ̀sìn wọlé. Ẹ̀sìn ló gbà wọlé ní èsì tó fi ń dá wọn kan mọ́ra. Wọ́n dẹ̀ ròyìn pé wọ́n ròyìn pé Christian ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kérúbù ní lọ. Sẹ̀lẹ̀ ló ń lọ. Sẹ̀lẹ̀ àbí. Ṣébò náà ni mò ń sọ fún yín pé yes. Ọlọ kérúbù rí. Bàbá nígbà ó lọ kérúbù ó lọ Sẹ̀lẹ̀ gan ló fi kúrò Nàìjíríà gan ní ṣọ́ọ̀ṣì Sẹ̀díkà lọ́dún náà lọ́hùn. Orúkọ bàbá yẹn ló jẹ́ tó fi rí visa gbà tó fi lọ sí US. Kó tó lọ dáràn bẹ́ẹ̀ kó tó lọ wọ́ọ̀kì. Ẹ gbọ́ nínú interview tó ìgbà tó bí yẹn gan rìkọ́dù ẹnu palace. Tolúwo sọ fún pé wáyà lòun ń ṣe. Òun gan fẹnu ara ẹ̀ confam pé wáyà lòun ń ṣe ẹlú ẹni tí Mr. Arẹ́gbẹ́ṣọlá mú láti fi jọba ní Òwò nìyẹn. Ẹ ti mọ̀ pé this is not a man with good character. Ó kàn wà most unfortunate pé ìjọba gbogbo nǹkan tó yẹ kó dá sí wọn ò dá sí. But I hope those who are close to Onitsha will respond at the appropriate time. All right. God bless you, sir. God bless you, sir. So gbogbo ẹ̀yin máa wo bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ nípa ọba ìlú wa ẹ fẹ́ gbọ́rọ̀ wọ́n lọ bá yín lọ kọ́kọ́ sí wáyàwáyà débi pé wọ́n bá àánú ẹ̀kọ́ gbọ́dọ̀ wọ US mọ́ ọba yín wáyàwáyà wọ́n lórúkọ orí olórí wọn gbé lọ US tẹ́lẹ̀ àwọn tó wà ní tọ́jọ́ wà ní Germany náà sọ pé kò kí ń ṣiṣẹ́ wọ́n ní òun ṣiṣẹ́ igbó ni bí àrìrà igbó ni bí rélùwé
odidi ọba ńgbà kálẹ̀ mi ni bí mo ṣe jọba ní ìfìgbó mi mọ́lẹ̀ ṣùgbọ́n bàbá ò lè fi ilẹ̀ ó ti di bárakú igbó mímu bàbá ò lè fi ilẹ̀ bàbá mugbó wọ́n ti di blogger bàbá mugbó wọ́n ti di blogger wọ́n mugbó títí àríkọ́dù bàbá mugbó gbogbo ìsànà bá jà bàbá mugbó wọn lọ nígbà yàwó wọn lọ nígbà wọn yàwó èyí ó sì wá sọ wípé irú ọ̀ nígbà yàwó òun èmi ni Buhari ọmọ Musa Buhari ọmọ Musa rèé o igbó mímu kò bá bàbá lára mu mọ́ ìwọ̀n gbótọ́ yẹ kí bàbá ó fà wọ́n ti fà jù bẹ́ẹ̀ kéèké ló yẹ kí bàbá ó fà ní ládùúgbẹ̀ ni wọ́n gbà wọ́n bá wàá gbàgbó yọ́tán kárí wọ́n wá sọ nọ́nsẹ́ǹsì akandọ̀ ra gbogbo àjẹwò àrà gbogbo àṣọ lójú ọlọ́rọ̀ wọ́n padà wá pẹ̀lú gbọ́lógọ́ ọlọ́run a ṣe part 3 this is part 2 ọ̀rọ̀ Chanechin òun gangan fúnra lára yóò gbà tó part 4 so olúwo lọ́tàn náà wọ́rọ̀ o ẹ̀ ń sọ̀kù sórí òrùlé lọ́fẹ́ gbọ́ tẹnu nílé eléyìí kò síbi tán ti ń drag èèyàn ń bẹ̀ because a mẹ́rìí wá a wà sọ̀rọ̀ lé lórí kì í ṣe ẹlẹ́dàá ìgbọ́ òsì ń bẹ̀ ọ̀rọ̀ tárábìnrin yẹn sọ lè rí ta máa mú wá ẹni tó pè mí lórí láì mi yẹn ẹ lè rí mi pè ń bẹ́ẹ̀ mi ò lè pick ẹ̀ ń bẹ̀ sorry o orí bẹ́ẹ̀ mo ti ń ṣe program orí fóònù mo ti ń ṣe program tẹ́ bá ti rí ẹ ti máa mọ̀ pé fóònù mo fi ń ṣe program so that tí n bá ṣe lórí fóònù mi ní rí comment àwọn èèyàn and I need it. Well done my brother, God bless you sir. Mr. Elijah ìgbẹ́kẹ̀lé yín ò ní já sásán lágbára Ọlọ́run. Mr. ọdún ayọ̀ M. Joseph fáànù mi lọ́jọ́ tó pẹ́ ni o ẹ kú iṣẹ́ ọpọlọ sà lágbára Ọlọ́run ọdún ayọ̀ lẹ́ẹ̀mọ́ sí o ayọ̀ ní tán lé yín o Mr. Pópó Ọlálékan wàhálà ni Olúwo fẹ́ dá sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọlá yín yóò máa lé sí ni Madam Àyìnkẹ́ Azan Túndé àkàtà Olúwo ti gbé kéèsì Ọọ̀ni fún àwọn bloggers bíi ẹ̀mọ́dẹ̀ẹ́dákọ odidi búlì odidi ọba ńgbà táwa wá jáde táwa bẹ̀rẹ̀ sí fún ẹ lésì iná wa bẹ̀rẹ̀ sí ní sọ pé wọ́n ràn wá ní owó wọn san fún wa àwọn táwọn sanwó fáwọn blogger a jẹ́ pé lóòótọ́ ni Yorùbá sọ pé ntakátá bá jẹ nífi lọ́mọ ẹgbẹ́ ẹni tó tu tọ́lẹ̀ tó fẹsẹ̀ rá ọmọ tó ti fi tó ń tọ́ ṣe ni lọ́kàn tí wọ́n bí lè pé gbogbo ẹni tó bá ti gbèjà èèyàn wọ́n sanwó fún ni èmi àkàndọ̀ ọ̀rọ̀ agbóǹkọ̀ ọ̀tọ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ anybody. Daddy ẹ bá mi sọ̀rọ̀ sókí kí n tó máa lọ sà. Mo kàn ní pé kí n kí ẹ kó kú sẹ́ni. Yes sir. Ní ilẹ̀ Oòduà a máa sọ pé aṣọ ńlá. Nǹkan lè yàn ńlá. Bọ́n wá parí ẹ̀ ní o dádì. Aṣọ ńlá kọ́ lè yàn ńlá fi ń dánú ilé kìí sáàdùn ni o. But ṣé ẹni tí ó gbọ́ obìnrin fún sílé fún dídí ọdún mẹ́rin tó gbá dédé lórí tóbìnrin yẹn wá ń jẹ́rìí pé kò fẹ́ láti Canada. Dádì mọ́mọ́. Ó fojoojúmọ́ kó àwọn àkísà aṣọ sára tó dẹ̀ tá máa bùkà. Ṣé èèyàn ńlá nìyẹn? Mo mọ nǹkan tí mò ń sọ fà. Ìyá mo rántí sà. Mo mọ nǹkan tí mò ń sọ. Aṣọ ńlá kọ́ léèyàn ńlá. Bẹ́ẹ̀ni. Nígbà kí n tó lọ lánàá mo ní Adédára ló máa ń kọrin yẹn. Mọ̀ kó o bá mi dárò ọ̀ra mi o. Kò lẹ́bí. Ó yẹ kó máa dárò ẹ̀ ní. Ẹjọ́ ṣeun. Thank you sir. Thank you so much. Yes sir. Mr. Oseyem Media. Oseyem ló máa jẹ́. God bless you sir. Mi ní wáyé tí o. Ẹ̀rà síkà fún mi. Mi ní wáyé tí. Mi ní jọra mi lójú o. Gbogbo olólùfẹ́ jámọ́ relé. Buhari ọmọ kí ni ká pè mí ná? Buhari ọmọ dádì mi. Buhari ọmọ dádì mi lè mi. Buhari ọmọ Olúwo bó o kí lọ́jọ́ orí Olúwo tí ó fi bí mi èmi ò ní bàbá tí ń ṣe wọ́nrán dádì mi mà ní rẹ́kọ̀dù gidi olùṣọ́ àgùntàn bàbá tèmi dádì mi ní rẹ́kọ̀dù gidi o dádì mi ò gbọ́dọ̀ máa mú gbó o kọ́mọdé balẹ̀ ń tagbó kábíyèsí ń tagbó ìyàwó ẹ̀ mú ògógóró tòótọ́ ni náà kábíyèsí ń mú gbó ìyàwó ẹ̀ mutí ẹ wá ní ẹlẹ́ẹ̀fíṣù lábúlé ẹ̀yin aráàwọ̀ ìṣùtẹ́ béèrè fún lẹ́rí o. Sorry o Mr. Aderoya ẹ lè pè mí síbẹ̀ yẹn sà ń gbé tá ẹ lè pè mí sí +234 915 147 9599 tí n bá rí kọ́ọ̀lù ẹ̀yọ̀kan gbà kí n máa lọ tí n bá rí gbà ẹ má fi ṣègbínú ẹ foríjì mi ó wù mí láti gbé kọ́ọ̀lù yín bọ̀ síbi tẹ́ ti ń pè mí sí yẹn ni mi lè ti lè gbé tí n bá ṣe lórí ibi tó ti yẹ kí n ṣe
mi ní mọ̀ pé ẹ ní mọ̀ gbà tí mo fẹ́ gba call mi dẹ̀ ní mọ̀ pé ń pè mí mi dẹ̀ ní mọ̀ pé táìmì yẹn lẹ̀ pè mí sí tó láwọn kankan tó máa ń bè ok bàbá wọ́n ti pè mí síbi hello sir hello hello sir yes sir hello hello sir yes sir yes. Brother, you know, so that you can. God bless you, sir. God bless you, sir. Yeah. Sherry ọ̀rọ̀ Olúwo yẹn ọ̀rọ̀ tó ní agbára ni. Ṣé ìgbà tí bàbá yẹn ti bẹ̀rẹ̀ wàhálà wọn nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa ṣe ọdún Olódùmarè. Tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe pátápátá tí wọ́n bá ti ṣe nífẹ̀ẹ́ àwọn máa ṣe lè tó lòdì sí. Wọ́n máa ṣòdì kejì ẹ̀. Ló máa ṣòdì kejì. Gbogbo tó ní bá ṣe wọ́n fẹ́ takò. Exactly, mo sọ pé wàhálà wà lára àwọn méjèèjì. Ṣé rí gbogbo eléyìí tí màá yẹn tún support àwọn Muslim yẹn kì í ṣe nítorí pé owó tó fẹ́ gbà láti Saudi Arabia nìkan. Ó mọ̀ọ́mọ̀ máa ṣe nítorí pé ó mọ̀ pé tiwantiwa ìbílẹ̀ ni wọ́n ń ṣe nífẹ̀ẹ́. Ó mọ̀ọ́mọ̀ máa takò ní ẹ̀sìn ó mọ̀ọ́mọ̀ máa takò ẹ̀sìn ìbílẹ̀ yẹn ni. Kì í ṣe wípé nítorí pé ó ń gbowó láti Saudi náà iṣẹ́ nìkan. Anything tí wọ́n bá ń ṣe tí bàbá òní bá ń ṣe ó kàn fẹ́ máa dojú iṣẹ́ wọn bolẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Nǹkan tó ń ṣe nìyẹn. Ẹ ṣe gan sir, God bless you. Yes sir. Igi tọ́lọ́run ọba mi gbìn ní Ọ̀ọ̀ni tilé Ifẹ̀. Igi tọ́lọ́run gbìn kò sẹ́ni tó lè fatu. Ẹni tó Olúwa gbé kalẹ̀ kò sẹ́ni tó lè bí wo. Akẹ́dọ̀ ọ̀rọ̀ gbogbo ẹ jẹ́ kí n máa lọ. Àná Olódùmarè ní fi sílẹ̀ o. Nǹkan ẹyọ kan tí mi ò lè take for granted is your love. Without you, there can never be me. Ọlá bàbá ní mọ́ ọmọ yan. Ọlá àbàtà ló do fi ń sàn. Ọlá ẹ̀yin olólùfẹ́ mi ni mo fi ń yan. Mi ò wá ní wáìntì, ẹ̀ ní sánkú, ẹ̀ ní yọkú, ẹ̀ ní pẹ̀dín, ẹ̀ ní gbọ́mọsìn, ẹ̀ ní gbọ́mọgbìn bíi ti ọ̀gẹ̀dẹ̀. Gbogbo àdáwọlé yín ọmọ yọrí sí rere. Ó fẹ́ràn mi, ó fẹ́ràn mi, ìbànújẹ́ ò ní mọ̀nà lé rẹ̀. Ó kórìíra mi, ó tún kórìíra mi, ìbànújẹ́ ò ní mọ̀nà lé rẹ̀. God bless you all. Ẹ ṣé o mọ̀mọ́ lórí o. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra sticker fún mi, ẹ sì tún lè rà náà. Madam Abiodun Ọlájùmọ̀kẹ́, God bless you ma. Mr. Sam Abeneme, mi ẹ má bínú mi rántí dáadáa mi mọ̀ pé dáadáa. God bless you. Madam Comfort Babatunde, God bless you. Ọlámilékan Oyènẹ́kàn, God bless you. Ayọ̀mídé Adébáyọ̀, God bless you. Àrólé Oòduà TV, God bless you. Mr. Adéwálé S. Ìṣọ̀lá, Mini Buainti, Mr. Ọláwálé Ọlá, God bless you, sir. Ọ̀túnba Wọlé Ọdúnsì Táíwò, God bless you. Mr. Sọjí Adéyẹmí, God bless you. Mr. Adédiwúrà Olúfẹ́mi, God bless you. Èèyàn mélòó mo fẹ́ dárúkọ, but let me just mention for a few. God bless you. Ayé la máa jí sí o, àní tójú ohun dojú kú. Lágbára Ọlọ́run, part 3, ó ń bọ̀. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n ní tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.